Ǹbá má tí jáde sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, ṣùgbọ́n fún ìdí kan méjì mo tún ní láti jáde láti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Kí dẹ̀ ni ìdí pàtàkì tí mo ti ní láti jáde bí kò ṣe lórí àwa ìránṣẹ́ Ọlọ́run, àwọn bàbá tí a ń wò lókè tí a bá fọ́nrán yìí pàdé lórí ayélujára. Bíbélì sọ wípé kí a wádìí ohun gbogbo dájúdájú kí a sì di èyí tó ń ṣe òtítọ́ mú. Ìdí rẹ̀ tí mo fi jáde tí mo fi gbà láti bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Ní on the 16th of February 2026 ó bọ́ sí ọjọ́ Monday, èmi àti àwọn outreach team mi tó jẹ́ ẹgbẹ́ ajínrere káàkiri a jáde fún ìsọjí ní ìlú Ìdànrè. Mi ò débẹ̀ rí, mi ò mẹ́nikẹ́ni níbẹ̀. Ìgbà àkọ́kọ́ tí mo máa lọ sí inú ìlú Ìrè ní ayé, a ti dé ìlú Ìdànrè, a wà ní iwájú hall tá a fẹ́ lò ní odò òde nílùú Ìdànrè. Inú mọ́tò ni mo ti wà tí mo ń sùn sí, wọ́n ń sẹ́ẹ̀tì àwọn instrument lọ́wọ́ ní a ṣàkíyèsí wípé mọ́tò Hilux mẹ́ta ó drive wọlé pẹ̀lú eré gidi láti òkè. Bí mọ́tò yìí ṣe drive wọlé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kó gbogbo àwọn tó wà ní pápá ìsọjí yẹn tó jẹ́ outreach team member mi, ìyẹn àwọn ọmọ tájọ máa ń ṣe ìsọjí káàkiri. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fà wá sínú mọ́tò lẹ́yọ kọ̀ọ̀kan. Ìsọjí yìí ò tí ì bẹ̀rẹ̀ rárá, a ò tí ì bẹ̀rẹ̀ ìsọjí. Ẹ̀rù ń bà wá gidi gan. Ọ̀ǹtì ìgbà tí a dé police station ní Àkúrẹ́ ní anti-cultism unit níwájú fúta la tó mọ̀ wípé àwọn ọlọ́pàá ló wá gbé wa. Bá a ti débẹ̀ da ọgbọ wa bọ́lẹ̀ nínú mọ́tò. The first thing tí wọ́n ṣe ni pé wọ́n ti arrest wa, wọ́n ti gba gbogbo fún ọwọ́ wa, wọ́n dá wa sínú cell, wọ́n pín wa káàkiri sínú different cell. Àwọn outreach team member tó kù tájọ́ ṣe ìsọjí mi mọ́ ibi tán wà. Inú cell tán fi mí sí, èmi nìkan ni ó jẹ́ member wa tó wà ń bẹ̀. Àwọn ọmọ tó kù mi mọ gbogbo ibi táwọn tó kù wà. Pásítọ̀ kan wà pẹ̀lú wa tí wọ́n gbé, ọ̀ṣà méjì pẹ̀lú onílù méjì. Ohun tá a ṣe àmọ́, ẹ̀ṣẹ̀ wa ò mọ́. Nígbà tó di alẹ́ ní nǹkan bíi after 12 ní òru ọjọ́ Monday yẹn mójú Tuesday, wọ́n mú mi jáde. Wọ́n handcuff ọwọ́ ìkànnà àwọn pásítọ̀ tí wọ́n mú wọn jáde níbi tí wọ́n fi wọ́n sí. Wọ́n ní kán máa mú wọn lọ sí ibẹ̀ yẹn. Mi ò mọ ibi tán, mo ń bí wọ́n pé ibo lẹ̀ ń mú wọn lọ. They did not give me any answer. Wọn ò dá mi lóhùn, wọ́n dá mi padà sínú cell. Nígbà tó di to 1 tún mú mi jáde. Wọ́n ń fi táìmù hàn mí fúnra wọn pé this is to 1. Wọ́n mú ìkan nínú àwọn outreach member wa jáde. Tọ́mọ̀ ẹ̀kọ́ súnmọ́ mi gidi gan. Wọ́n handcuff ọwọ́ ẹ̀. Wọ́n ní ká máa mú un náà lọ́bẹ̀ yẹn. Wọ́n á ń bi ọ̀gá wọn pé ẹ jọ̀ọ́ sà, ibo lẹ̀ ń mú àwọn ọmọ yín lọ. Wọ́n ló máa tó yé mi. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe sọ fún mi pé mo ní láti cooperate pẹ̀lú wọn. Cooperate in one aspect sà. Kí la ṣe fún yín? Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní sàfẹ́ jáde kúrò ń bí láàyè. Wọ́n ní tí n bá cooperate, wọ́n láwọn tí wọ́n mú lọ yẹn, wọ́n níbi tán mú wọn lọ náà máa pa wọ́n sí. Wọ́n náà dẹ̀ máa pa èmi náà síbí. Wọ́n náà dẹ̀ máa parade òkú wa as bandits tí wọ́n kó ní ìlú yẹn. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní kí n jókòó sílẹ̀. Wọ́n ní ohun mẹ́ta ni mo máa sọ. Ẹ gbọ́dọ̀ mú kan bẹ̀. Wọ́n ní yes sir. Àkọ́kọ́, wọ́n ní kí n admit pé kidnapper ni mí. Ìkejì, wọ́n ní kí n admit pé mo ń fi ẹran ara èèyàn ṣe ritual, mo ń fi ń ṣe ọṣẹ. Ìkẹta, wọ́n ní kí n admit pé mo ń ṣe fake miracle. Mo wá yarí ibi kò sóhun tó jọ bẹ́ẹ̀, pé mi ò ní ṣe. Wọ́n náà àwọn tán mú lọ yẹn, wọ́n ní wọ́n ní kó wọn wá ní ààyè pé èmi náà wọ́n dẹ̀ máa pa mí síbí. In fact, ìkan nínú wọn tó jẹ́ inspector ń bẹ̀, ó fi nǹkan kan mi, ó ní magazine lélẹ́yìí, ó dẹ̀ fi sínú mi, ó dẹ̀ kọ́ọ̀kì ẹ̀, ó ló máa gán mi dáhùn síbi, ó ní kò dẹ̀ sẹ́ni tó máa bí wọn. Sáà ọ̀rọ̀ yìí lé ní alẹ́ ọjọ́ yẹn. Wọ́n wá bí mí léèrè wípé last 3 years tí wọ́n arrest mi, kí náà arrest mi fún. Ó dá wọn lómo ní ọlọ́pàá ò arrest mi rí. Wọ́n invite mi lẹ́ẹ̀kan rí. Wọ́n dẹ̀ ní ẹnìkan fi allegation kan wá wípé wèrè tí Ọlọ́run wòsàn. Wọ́n dẹ̀ fi fọ́tò ọmọ yẹn hàn mí, which is Bọ́sẹ̀. Gbogbo èèyàn ló mọ ní Iléṣà. Bọ́sẹ̀ tí mo ń sọ yìí, wọ́n mọ dáadáa ní Iléṣà. Wọ́n ní mi ò arrange ẹ̀. Ìgbà tán dẹ̀ ṣe investigation ọ̀rọ̀ yẹn, wọ́n pe àwọn family ẹ̀ lọ́tún lọ́sì. Wọ́n rí pé òótọ́ ni. Fídíò ìyá ọmọ yẹn àti ọmọ yẹn lẹ̀ ń wò lókè yìí. Ẹ káàsán mà. Àjọ kí ni orúkọ yín? Ẹjọ́ ṣé ẹ̀yin ni mọ́mì Bọ́sẹ̀? Ẹjọ́ kí ni nǹkan pàtó tó ṣẹlẹ̀ sí Bọ́sẹ̀ tí ẹ kọ́lẹ̀ ní ṣókí ẹ̀kọ́ yẹn káwọn kí á lè mọ̀? Ṣàdédé ni tó ń ṣe gángan ni. So ìgbà yẹn mo wá ń gbé káàkiri, ọ̀rẹ́ kan wá pè mí pé ìgbé wá sí Favourite. Mo dẹ̀ ṣe gbé Favourite, ọ̀nà dẹ̀ ṣe yá mi. Láti gbà yẹn kò dẹ̀ sí nǹkan tó ṣe mọ́. Kò dẹ̀ sí nǹkan tó ṣe mọ́. Ààrẹ dẹ̀ wá Mo dẹ̀ ń wá ṣọ́ọ̀ṣì yẹn láti gbà yẹn. Ó má dẹ̀ mú bọ́ọ̀lù ń dà ní. Bọ́sẹ̀ náà lélẹ́yà mi. Kí lorúkọ ẹ? Ibrahim. Ṣé ara ẹ ti wà ọkọ báyìí? Ara ẹ ti yára dáa. Wọ́n gbé ọmọ yẹn wá sí ọ̀dọ̀ wa ni. Wọ́n ní wọ́n ń ṣe bẹ́ríà ní Ìbálá oko ní Iléṣà ń bí. Lọmọ yẹn ti ya wèrè. Wọ́n ti gbé káàkiri. Ìgbà tán dẹ̀ gbé dé, Ọlọ́run gbogbo ara ọmọ yẹn yá. Ọmọ yẹn wà ní church di àárọ̀ yìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Náà ẹ wo fídíò ilé tó wà lókè yìí. Ẹ̀gbọ́n mọ́mí ọmọ yẹn ni ó ṣe fi wálẹ̀ nìyẹn. Títí di àárọ̀ yìí, ọmọ yẹn ti ń wá church. Ẹni tó wá rò pé yàrá ọmọ pa tó bá rú lójú, ẹ lọ sí oríta Ìta Ọ̀fà ní Iléṣà. Màdámù tó ń ta oúnjẹ ní ibẹ̀ yẹn, ẹ̀gbọ́n mọ́mí ẹ̀ ni. Ẹ lọ sí ibẹ̀.
ọmọ yẹn ń bá wọn ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n jọ ń dáná ni ẹ máa rí ń bẹ̀ ẹ máa rí ẹ̀gbọ́n mọ́mí ẹ̀ ń bẹ̀ ohun tí mo ń sọ yìí ẹ lọ wádìí ẹ̀ ń bẹ̀ mo dẹ̀ sọ fún ọpọ́n tó ṣẹlẹ̀ nìyẹn gbà táwọn ọlọ́pàá ẹlẹ́ṣà dẹ̀ ṣèwádìí tán ní pé òótọ́ ni a ṣe kúrò ń bẹ̀ nìyẹn wọ́n wá ní pé now wọ́n wá sọ ní Àkúrẹ́ ní anti-cultism squad ní Àkúrẹ́ wípé ohun tó ṣẹlẹ̀ ní ìgbà yẹn ni màá wá sọ báyìí wípé fake miracle ni pé ọ̀hẹ́ẹ̀sì wọ́n á pa mí síbí àwọn ọmọ tán mú lọ tí mi ìmọ̀ bí tán mú wọn lọ ní òru wọn náà máa pa wọn. iṣẹ́ ìránṣẹ́ tí mo gbà tọ́lọ́run pè mí tí mo bá fi ẹ̀mí ara mi di àwọn ọmọ ọlọ́mọ ń kọ́ sí àwọn ọmọ tí mo kó kúrò ní àkàtà ìyá wọn tán lọ lùlù ní ìsọjí tá a fẹ́ lọ ṣe ṣé màá ní pé òdi olè níbi tí àwọn ọlọ́pàá purọ́ ibẹ̀ ni mo kó wọn lọ ni bí mo ṣe ní kò sí wàhálà ohun tó gbé fídíò yìí jáde nìyẹn tẹ́ bá wo fídíò yẹn dáadáa aago kan òru after 1 náà ń ṣe o àwọn ọlọ́pàá yẹn gbé ìbọn sí ẹ̀yìn kámẹ́rà after 1 òru ni wọ́n ń ṣe fídíò yẹn pẹ̀lú ìbọn dẹ̀ ti kọ́ọ̀kì ẹ̀ síbẹ̀ I have to cooperate with them láti save life àwọn ọmọ tí wọ́n kó lọ tí mi mọ ibi tí wọ́n kó wọn lọ ní òru ọjọ́ yẹn láti save life ara mi. ìgbà tí ojúmọ́ lọ́jọ́ Tuesday wọ́n kó wa lọ sọ́dọ̀ CP Lawal Adébọ̀wálé ní Alágbàká ní Àkúrẹ́ ìgbà yẹn mo tó fojú kan àwọn ọmọ ìgbà yẹn lọ́kàn mi tó balẹ̀ kò bí the glory. now CP sọ̀rọ̀ sí wa wọ́n insult wa wọn ò jẹ́ ká sọ nǹkan kan wọn ò bọ́ tẹnu wa wọ́n dá wa padà láti ìgbà yẹn títí di ọjọ́ Thursday wọ́n fún wa ní fóònù wọ́n jẹ́ kí anybody mọ ibi tá a wà sẹ́ni tó mọ ibi tá a wà ọjọ́ Thursday náà padà kó wa jáde bàtọ́ kó wa jáde wọ́n kó wa padà lọ sọ́dọ̀ CP by this time Prophet Dr. Tosin Odeyemi tí èmi àti wọn ti jọ ṣe rí tá a jọ ṣe mọ́ tí gbogbo yẹn mọ̀ sí bàbá fàyè gbà mí láti ìlú Ilé Ifẹ̀ wọ́n ti dé ọ̀dọ̀ CP àti bá wọn bẹ̀ wọ́n jẹ́ ká sọ anything síbi bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí wa ṣe ni fàyè gbà mí náà rẹ́rìn wọ́n kó wa kúrò ń bẹ̀ nígbà tó kó wa kúrò ń bẹ̀ ó kú fàyè gbà mí àti OC ẹ̀yẹn ni àwọn commander unit mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú CP sínú ọ́fíìsì. ìgbà tí fàyègbàmí jáde wọ́n ní ìyẹn fàyègbàmí àwọn àti CP ti jọ sọ̀rọ̀ wọ́n ní ká lọ wá 6 million naira wa. ìsọjí àti ìbẹ̀rẹ̀ ẹ rí nǹkan kan kà sí wa lẹ́sẹ̀ àfi fídíò tẹ́ gbébọn sí wa lórí pé ká mọ̀ ṣe kò sí ẹ̀ṣẹ̀ kankan tá a ṣe kò sóhun tá a ṣe ẹni ká lọ wá 6 million. ìdẹ̀rẹ̀ mi ò débẹ̀ rí ẹnikẹ́ni ò dá mi mọ̀ wọn ò mọ̀ pẹ́ni tó ń jẹ́ favourite rẹ̀ mi ò pray fẹ́ nìkan rí ní ìdẹ̀rẹ̀ anybody ò kúnlẹ̀ síwájú mi kí n gbàdúrà fún rí kí ni mo fẹ́ san 6 million fún. fídíò tẹ́ ẹ ṣe tẹ́ ní kí n dárúkọ ọmọ wèrè yẹn gbogbo ènìyàn ló mọ̀ ẹ̀dẹ̀ kó àwọn èèyàn jáde ẹlẹ́fẹ́ lọ pa wọ́n ẹlẹ́ máa pa ẹ̀mí náà mo ní láti ṣe fídíò yẹn kí n lè fi save life àwọn ènìyàn. bàbá yẹn bàbá Fàyègbàmí mi ò ní 6 million wọ́n wọlé padà wọ́n lọ bá wọn sọ̀rọ̀ bàtán padà jáde wọ́n ní àwọn ti bá wọn sọ̀rọ̀ pé ká lọ wá 2 million wa lójú àwọn ọlọ́pàá ń bẹ̀ ni mo ti ń sọ fún wọn pé bàbá ẹ̀yin lẹ sẹ́ẹ̀tì wa ọ̀ bẹ́ẹ̀ dẹ̀ ṣe ṣẹlẹ́ṣà náà rèé ńgbà yẹn kì í ṣe ìgbà àkọ́kọ́ yín kí la ṣe fún yín bàbá tẹ́ẹ̀fì sẹ́ẹ̀tì wa ọ̀ a dẹ̀ ti ní àwọn gbólóhùn aṣọ kọ̀ọ̀kan nítorí àwọn ìwà kọ̀ọ̀kan tí mi ò fi lè bá wọn rìn mọ́ tí ò lè mú èèyàn dé ìjọba ọ̀run tọ́lẹ̀ ti promise mi wípé àwọn máa wá wàhálà sí mi lẹ́sẹ̀ tí mo máa ta ilé ta ọ̀nà ta ilẹ̀ church ta gbogbo ohun tí mo ní àwọn èèyàn ṣàtúgbí ní kí n dákẹ́ lọ́jọ́ yẹn ìwé ká kúrò níbí. náà nígbà tó di on the 20th of February ó bọ́ sọ́jọ́ Friday àti gádà 2 million naira wife mi fẹ́ lọ ṣe fún wọn kó tó di pé wife mi lọ ṣe owó yẹn ẹ̀gbọ́n ìyàwó mi kan tó jẹ́ legal practitioner ó ti pè wá ó ti bá wa sọ̀rọ̀ pé ohun tó ń ṣe yóò bá òfin mu ṣùgbọ́n nítorí pé a ò mọ òfin náà fi ń fi ìyà jẹ wá bí eléyìí pé ká gádà àwọn evidence kọ̀ọ̀kan ó sì anti-cultism wa ní ká lọ sanwó yẹn fún oní POS ó wà ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ wọn gangan olóní POS yẹn la máa sanwó yẹn fún tó máa wá fún wọn wọ́n ṣe lọ sanwó yẹn fún oní POS yẹn nìyẹn oní POS yẹn sọ pé CPO kì í gba transfer gbogbo yẹn san 2 million naira yẹn fún lélẹ̀. gbogbo owó tó wà ń bí báyìí gan báyìí 2 million. ẹ wò tá a bá ṣe 2 million báyìí káàṣì náà fẹ́ gbà. wọ́n ń gbọ́ta wọ́n máa gbówó lọ sọ́dọ̀ síbi jẹ́ wọn pé CP ti mọ̀ nípa kéèsì náà. wọ́n máa gbówó lọ ní ìṣe rẹ̀ pé mi máa wá transfer. káàṣì náà máa gbà. káàṣì náà máa ń gbé lọ. bá a ṣe kúrò ní anti-cultism unit ní Àkúrẹ́ ní ọjọ́ Friday nìyẹn we spent 5 days there ọjọ́ 5 so wọ́n detain wa unlawfully akúrò bẹ́ẹ̀ ní on the 20th of February ọjọ́ Friday látọjọ́ Monday a ò ṣe crusade yẹn rárá gbà tó di Monday a take Lagos State a write petition sí Inspector General of Police ní Abuja yẹn dàdí ẹgbẹ́ tó kún ní Abuja kó tó di pé wọ́n retire ń gbà yẹn so wọ́n dẹ̀ ti approve petition yẹn lele wọ́n ti approve ẹ̀ gbà yẹn ó kò kọ́ carry out duty yẹn so within the time tí dádì yẹn fi retire tí time tí bàbá wa mi fi gbaṣẹ́ ìyẹn bàbá Dísù tó fi gba iṣẹ́ a kàn rí wípé signal wọ́n ti fún àwọn tó wà ní Ondo wọ́n ti mẹ́pà ti competition mọ́ wọn bó ṣe post wá sí social media handle wọn nìyẹn so bó ṣe di Monday tán di pé a ti take legal action yẹn wọ́n ti sọ fún wọn ní Àkúrẹ́ bó ṣe ń take all step fún cover up nìyẹn Thursday on the 26th
February òun lẹ́ ń wò lókè yìí wọ́n post ẹ̀ sí social media handle wọn wípé àwọn mú fake pastor 6 ní Ìdọ̀rẹ̀ meanwhile àwọn méjì péré ni pastor ń bẹ kò dẹ̀ sí fake inú àtòrí àti ìbẹ̀rẹ̀ program gan wọ́n post ẹ̀ after àgbà yẹn wọ́n wá ń wá gbogbo ọ̀nà pátá nínú post yẹn wọn kọ full name wa wọn kọ orúkọ ẹyọ kọ̀ọ̀kan so wọ́n fi lè dáwọ́ legal action táwa ń take wọ́n fi lè dá dúró fún cover up tí wọ́n fẹ́ ṣe lẹ́yìn ìgbà yẹn bọ́n ṣe post ẹ̀. ẹ̀yin èèyàn nǹkan máa ń lọ lábẹ́ ọ̀run kọ́lọ́mọ̀ mọ́ fi sọ̀rọ̀ ẹ̀ sọ gbogbo wa táwọn odidi ọlọ́pàá bá tó lè hùwà báyìí sí aráàlú eléyìí lágbára o. ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá gbàgbé pásítọ̀ tẹ́ ń wò lójú awòmáwòrán yìí ní fọ́nrán ìgborí ẹ̀rọ ayélujára kankan láìpẹ́ yìí látàrí pé wọ́n sọ pé pásítọ̀ yìí ó ń fi fẹ́ẹ̀kù èrè ṣe iṣẹ́ ìyanu tọ́rọ̀ náà sì gborí ẹ̀rọ ayélujára tó jẹ́ pé kódà ṣàṣà ni blọ́gà tí ò gbé fọ́nrán yìí o àṣé nítòótọ́ ni pé wọ́n ní tírọ́ bá lọ fógún ọdún ìjọ kan lòtítọ́ bá pásítọ̀ ó sọ̀rọ̀ o kódà ó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí lórí ọ̀rọ̀ látàrí ìgbésẹ̀ tí àwọn ọlọ́pàá gbé lálẹ́ ẹjọ́ tí wọ́n mú arákùnrin pásítọ̀ yìí pàápàá jùlọ ó ṣàlàyé níbi tí wọ́n ti lọ ṣe ìsọjí kódà wọ́n sì ẹ̀ láwọn ò tí ì bẹ̀rẹ̀ ìsọjí gan kó tó di pé wọ́n wá kó àwọn wọ́n ní ẹni ìjà òde bá ní ń pèrè ẹ̀ lọ́kùnrin o pásítọ̀ sọ pé ntí ẹni kóun mọ̀ sọ jáde lẹ́nu ló ń sọ o kódà ó sì ẹ̀ ní ṣe ní gbébọn sí òun ó sì ẹ̀ ní ṣe ní gbébọn sí òun lórí tí wọ́n fi kámẹ́rà tí wọ́n fi kọ́fà ẹ̀ tó dẹ̀ sọ pé tóun ò bá sọ bẹ́ẹ̀ ipe dandan ni àwọn ó gbẹ̀mí òun ẹ̀yin èèyàn ẹ̀ wá rí i pé ọ̀rọ̀ yìí ti lágbára kódà pásítọ̀ yìí ó mú oríṣiríṣi evidence jáde níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí pásítọ̀ yìí nídìí kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kán dìde sí ọ̀rọ̀ yìí kán wádìí òtítọ́ bí ọ̀rọ̀ náà ṣe rí látàrí rògbòdìyàn tó ti kọ́kọ́ lọ lórí ẹ̀rọ ayélujára látàrí ẹ̀sùn tí wọ́n fi kan pásítọ̀ ẹ̀yin èèyàn ẹ wò ẹ mọ̀ wá tó jẹ́ ń gbà yín lákòókò àwọn àṣírí sì tún kù sínú fọ́nrán yìí mo kàn ní kí n kọ́kọ́ sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ ni tó bá jẹ́ ìgbà kọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akín káàbọ̀ sórí ìkànnì wa akí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà tẹ́ ti wà tipẹ́ pẹ̀lú wa lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ò ní di o ohun rere létí gbogbo wa ọmọ gbọ́ tọ́ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí ó lágbára o ẹ má wá gbàgbé tó bá jẹ́ ìgbà kọ́kọ́ yín rè ẹ̀yin náà tẹ subscribe button yín kẹ́ lè mọ jàǹfààní lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wa sórí ìkànnì wa àdéhùn wa là ń múṣẹ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mọ́ wá sórí ìkànnì wa tẹ́yìn náà tẹ́sì mọ́ fi ojú ara yín rí bẹ́ẹ̀ ni tẹ́sì mọ́ fi etí ara yín gbọ́ bó ṣe ń lọ lọ́lọ́kan òjọ̀kan lórí ìkànnì ẹ jẹ́ kí n tó gbé fọ́nrán wọlé o bí pásítọ̀ yìí bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ bó ṣe tú wìnrìnwìnrìn àṣírí ní tó wà ní ọ̀rọ̀ gangan ẹ tún wá lọ gbọ́ fọ́nrán náà rí ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ. ní on the 26th of February 2026 ní ọjọ́ ìbọ̀sọ́jọ́ Thursday wọ́n ní a ṣì wà ní custody wọ́n dárúkọ ẹyọ kọ̀ọ̀kan wọn kọ fún nèmú wa orí èmi wọn kọ fádáhùn sí wọn kọ fún nèmú wa wọ́n ní investigation lọ lọ́wọ́ pẹ̀lú wa parí investigation a máa charge wa sí court a sì dẹ̀ sí custody wọn every one of us oníkálukú wa wà ní inú ilé ẹ̀ ọjọ́ Friday on the 20 yẹn mo ṣe bẹ́ẹ̀rẹ̀ àkàn ní Òróbà ní Iléṣà as a Christian wakekeeping lọ́jọ́ Friday Saturday a lọ sí etí tẹ́ ìkànnà àwọn ọba Iléṣà tó wájà mo lọ fún burial so bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní fún àwọn blogger nìyẹn gbogbo ohun tó sàlẹ̀ fi cover pátá ni wọ́n wá Sunday tó tẹ̀lé wọ́n wá church with their 3 in-laws wọ́n make all arrangements láti re-arrest wa ṣùgbọ́n Ọlọ́run jù wọ́n lọ wọ́n rí wa arrest lọ́jọ́ yẹn tí wọ́n lọ́nu lé gbogbo wa wọ́n ṣe everything láti re-arrest wa wọ́n rí anybody arrest kọ́sàlẹ̀ fi ṣe cover up pé a ṣì wà ní custody wọn a ò dẹ̀ sí ní custody wọn a wà nínú ilé wa. lẹ́yìn ìgbà ayé tí wọ́n rí wa arrest padà CP wọ́n fún blogger kan nílùú Àkúrẹ́ ní fídíò tó trend yìí gangan bíbí kó post yẹ so blogger wá ṣe investigation lé lórí ó wádìí ó gẹ́ẹ̀tì kan nínú wa ó béèrè lọ́wọ́ ẹ̀ ẹni wá ṣàlàyé pé kò rí bẹ́ẹ̀ o pé fídíò tó ṣe yẹn threat náà fi ṣe o bó ṣe ṣe lélẹ̀ bó ṣe ṣe lélẹ̀ bó ṣe ṣe lélẹ̀ ẹni yẹn wá advice wa pé ká má wọrí pé òun lè mú wa lọ sọ́dọ̀ CP kan dá 2 million wa padà pé ká má bá ọlọ́pàá já ká má bá ọlọ́pàá fa wàhálà pé fàyè gbà mí ló sẹ́ẹ̀tì wa ọ̀ ipò ní ká lọ bá fa wàhálà that is the conclusion ta make pẹ̀lú blogger yẹn gbà yẹn. ní on the 26th of February a lọ sí high court a lọ sí affidavit bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ mo lẹ́ ń wò lókè gbogbo bẹ́ẹ̀ fi ti ṣe ṣẹlẹ̀ ṣàlàyé fún wọn. on the 2nd of March ìròyìn ti kan Sahara Reporter lára gbogbo tó ṣẹlẹ̀ ní Ondo ó post síbẹ̀ bó ṣe fìyà jẹ wá ní ọ̀nà àìtọ́ bó ṣe tì wá mọ́lé bó ṣe gbowó lọ́wọ́ wa bó ṣe threat wa ṣe fídíò òun lẹ́ ń wò lókè Sahara Reporter post yẹ ní on the 2nd of March 2026
so ìgbà tọ́rọ̀ fi máa dé báyìí tá fi máa lọ file fundamental human rights ní federal high court wọ́n ti bẹ̀rẹ̀ sí ní threatening wa pé a gbọ́dọ̀ jáde nílùú mọ́ fàyègbà mi ti ń pe gbogbo àwọn tó súnmọ́ mi wípé kí n kúrò ní ìlú fún oṣù 6 kí n má sọ anything mọ́ kí n má wọ Iléṣà mọ́ kí n kúrò kí gbogbo ohun tí mo ní pátá kí n filẹ̀ kí n má sá lọ fún bí oṣù 6 ni wọ́n ń wá mi àwọn ọlọ́pàá máa gbé mi àwọn kìnnì kan máa ṣe wípé kí n fi ìlú lẹ̀ and by that time lóòótọ́ gbogbo church wa àárọ̀ ọ̀sán àwọn ọlọ́pàá ń wá without any reason because ṣàlè rí wa kó tó di pa lọ fáìlì fundamental human rights case ní federal high court. So by that time fàìgbà mi ti ń sọ wípé tó bá máa jẹ́ last ìjà tó máa jà lélẹ̀ ìjà tó ń jà ní ẹ̀rìn òun wí ẹ̀ wípé last strength òun fi máa bá mi jà láì ṣe nǹkan kan fún láì ṣe without offending him ìwọ ló set me up ìwọ ló ń ṣe mí ìwọ ló ń gbà mí. By this time ọjọ́ Thursday 5th of March ọjọ́ 5 nínú oṣù kẹta bí fídíò tí gbogbo èèyàn pín káàkiri ayélujára bó ṣe fi social media blogger kan gbé jáde nìyẹn. àìsàn àwọn bàbá kan pé báwo ló ṣe ṣẹlẹ̀ àwọn tó reach out sí mi mo ṣàlàyé fún wọn ọ̀pọ̀lọpọ̀ reach out sí mi bí báwo ló ṣe ṣẹlẹ̀ ẹlòmíì bọ́ sódà yà wọ́n bẹ̀rẹ̀ sí ní dá mi lẹ́jọ́ lórí ohun tó ṣẹlẹ̀ tó sì jẹ́ ìránṣẹ́ Ọlọ́run náà lórí fídíò tó bá pàdé. àìsàn ẹ̀yin bàbá mi nínú Olúwa ẹ̀yin ìyá mi àtàwọn tó ti ń dá mi lẹ́jọ́ láì gbọ́ ti ẹnu mi mo ní àwọn ìbéèrè kan mo fẹ́ kẹ́ bá mi rò jinlẹ̀ ẹ̀yin bàbá àti màmá mi àti ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run sáà mo ní àwọn ìbéèrè kan. fídíò tí gbogbo wọn ń post yìí kí ló dé tó jẹ́ wípé aago kan òru after one òru ni wọ́n ṣe. tán bá ṣàfẹ́ parade èèyàn ọ̀sán gangan náà máa ń ṣe tí gbogbo yẹn dẹ̀ máa rí pé police station lélẹ̀. kí ló dé tó jẹ́ pé ọ̀gànjọ́ òru náà ṣe fídíò yẹn níbi tó ti gbé ìbọn sí mi lórí. wọn kúkú jẹ́ kí kámẹ́rà wọn náà gbé ìbọn sí mi lórí. ìkejì sà ní ìgbà tí wọ́n kọ́kọ́ fẹ́ announce Ondo State Police Command ti announce nígbà tí wọ́n máa post fídíò yìí kí ló dé tó jẹ́ pé àwọn ọlọ́pàá tó ṣe fídíò yẹn ní ọ̀gànjọ́ òru tó ń threaten mi kí ló dé tí wọn ò lè post ẹ̀ ṣùgbọ́n ní social media handle tó ti announce tẹ́lẹ̀ kí ló dé tí wọn ò lè post ẹ̀ ní social media handle wọn. ìkẹta sà kí ló dé tó jẹ́ wípé pásítọ̀ 6 ni wọ́n pariwo mẹ́wàá pásítọ̀ 2 ló wà nínú wa èmi àti ẹnìkan. àyìn ló ní onílù sọ nínú statement pé ìlú ló ń wá lù ọ̀ṣà sọ pé ọ̀ṣà ló ń kí ló dé tó ń purọ́ pé pásítọ̀ 6 ni wọ́n mú kí ló dé tí wọ́n ń purọ́ wípé àwọn ará ìlú wá rí pọ̀ ṣáwà tá a ṣe sọjí rí ń bẹ̀ tá a débẹ̀ sí tí a mọ anybody we don't know anyone there tí a ò ṣe sọjí rí ń bẹ̀ ta ló wá rìpọ́ọ̀tù fún wọn kí ló dé tó ń purọ́ tí mo sọ pé Fàìgbà mi ló ṣẹ̀tì wá ọ̀ kí ló dé tó jẹ́ pé ìgbà tá a kúrò ní ọ̀dọ̀ wọn tí ọ̀rọ̀ ti wà nílé ẹjọ́ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń post fídíò yẹn wọ́n ní ká settle out of social media ká yanjú ọ̀rọ̀ yẹn àní rárá ẹ fọwọ́lágbá wa lójú ni. sáà gbogbo ẹni tó ń post ẹ̀ láì wádìí òtítọ́ ẹ má gbàgbé pé mo sọ pé láìpẹ́ láì jìnnà yìí òtítọ́ máa fara o gbogbo ohun tí mo sọ yìí ọ̀rọ̀ sì pọ̀ ń bẹ̀ tá ò ti lè sọ báyìí nítorí pé ọ̀rọ̀ wà ní ilé ẹjọ́ a lot ló ti wà lórí ọ̀rọ̀ yìí tá ò tí ì lè fi hàn sí gbangba tó dẹ̀ ti máa hàn sí gbogbo ọmọ Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọ́n lè máa wò wípé kí ló fa favourite àti prophet tó sọ lẹ́yìn bàbá Fáyègbà mi papọ̀ sáà ẹni tí mo ń tẹ̀lé ní ìgbà kan ni mo dẹ̀ ń wò wọ́n bí ẹni tí ó ṣe é ṣe àwòkọ́ṣe ṣùgbọ́n nígbà tí mo súnmọ́ wọn mo rí pé ohun tó wà lẹ́yìn ọ̀fà ojú òjé lọ mo rí pé kò ṣeé tẹ̀lé ìgbà tí mo yẹra láti ìgbà tí mo yẹra yìí ni wàhálà ti dé náà ti ń wá gbogbo ọ̀nà láti já mi bọ́ tó dẹ̀ ní gbogbo ohun tó ń ní pátá náà fi máa já mi bọ́ sáà bó bá wú ọ lójú ìwọ náà lè tẹ̀ sí Google níbi tó wà yẹn Prophet Dr. Tosin Ọ̀dẹ́yẹmí tàbí Dr. Ọ̀dẹ́yẹmí Tosin of Ilé-Ifẹ̀ tàbí of Ọ̀ṣun State Dr. Ọ̀dẹ́yẹmí Tosin Fàyègbàmí á gbé jáde wá fún ọ ohun tí mo fi ń sá fún orí ara mi kí Ọlọ́run má jẹ́ kí á tẹ̀lé adarí burúkú àlàáfíà. tọ́ ẹyẹ yẹn wá káàkiri gbogbo àgbáláyé ibi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti gbọ́ fọ́nrán yìí eléyìí tún gbẹnu tán o ó yani lẹ́nu látàrí ìgbésẹ̀ tí àwọn ọlọ́pàá gbé lórí ọ̀rọ̀ pásítọ̀ yìí ìtẹ́yìn náà bá nílé ròǹgbà látàrí bí pásítọ̀ yìí bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ́ǹtì wa torí eléyìí ó lágbára ó kọ́ni lọ́gbọ́n àmọ́ ní sírin àní bọ́ sọ́wọ́ àbínú ẹni o tọ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè ẹ tẹ subscribe button yín kẹ́lẹ́ mọ́ jàǹfààní lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wa sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà àdéhùn wa náà là ń mú ṣẹ lórí ìkànnì wa pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá sórí ìkànnì tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́ sì mọ̀ fi etí ara yín gbọ́ bó ṣe ń lọ lọ́lọ́kan òjọ̀kan àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà rẹ pé àní bọ́ sọ́wọ́ àṣìbí o níjọ́ tẹ́bi ń pọ̀ náà àní rìn lọ́nà ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.